ara rẹ̀ ni ó sì òfin pé kí wọ́n sọ̀kò pa ọ̀pọ̀lọpọ̀ àtìyàwó tó bá ká papọ̀ torí ara rẹ̀, kò ṣe torí àwọn èèyàn yòókù. Òfin tẹ́nìkan wá sí òfin tó ṣiṣẹ́ kan ṣe tó yára rẹ̀, ẹ̀yin wá ń gbélé gbogbo àwọn yòókù lórí. Ìbéèrè mi fún yín ni pé ǹjẹ́ nílẹ̀ Yorùbá bí ǹjẹ́ wọ́n bí ọdá àwọn bí ẹni kankan dá kẹwàá níyàwó àtọlọ́kọ kọlọ́kọ tán bára wọn sùn kẹwàá sọkúta pamọ́. Ìyí mú díẹ̀ wà nínú Kùránì ìtẹ́ fi mọ̀ pé Muhammad sí òfin fúnra rẹ̀. Oyin tí ọ̀rọ̀ tí Muhammad sọ ní Kùránì pọ̀ táìpọ̀ fúnra rẹ̀ ló sọ, kò rí ìrìn kankan débi pé yóò sọ. Muhammad ó lè sọ̀rọ̀ kó sọ pé òfin eléyìí ò ní kí wọ́n ṣe fún àwọn òrùbí amóhùnsẹ̀rẹ̀. Ẹ bá mi lọ sínú Quran chapter 33 verse 50. Bẹ̀lẹ́ tí mo lóye tí mo mọ̀ jìjẹ́. Quran chapter 33 verse 50. Ẹ̀yin tẹ́ wọ́n mi ẹ̀ mọ̀ sí.